wàsátà yẹ́wùmí ńgbà òdìjọ́ kan àwọn afa ńláńlá nílùú ìlú bòmíì wọ́n wá dé wá bá a lálejò. Tilka ayatul kitabil mubin. gbogbo ẹni tí bá máa gbàlejò àwọn afa láyé yóò láwọn afa tòótọ́ láwọn afa gidi àwọn afa ẹni ọlọ́run gbogbo ẹni tí bá máa ṣègbàlejò fáwọn afa tí kẹ́ àwọn afa lójú lẹ́yìn tí èsè yàkúyà tá a ti yà nísìnyí o. Tilka ayatul kitabil mubin. Tilka ayatul kitabil mubin. ọba yìí bẹ́ẹ̀ lọ́ba yìí rí ibi ọba yìí dáadé a wò pé kí la mú wáyé kí la mú lọ. Tọ́sìmí. ọba yìí bí ó jókòó láàfin rẹ̀ àwọn àfa ńláńlá wọn bá wọlé wọn bá a lálejò. Tilka ayatul kitabil mubin. bí wọ́n ti ń wọlé bẹ́ẹ̀ ni ẹnìkan tó wọn gbádùn dáadáa òun náà bá dára papọ̀ mọ́ àwọn àfa òun náà dára papọ̀ mọ́ wọn wọlé ó tún mú àpò ṣaka lọ́wọ́ àpò dìdìrín. Tilka ayatul kitabil mubin. Tilka ayatul kitabil mubin. ó mú wọlé tẹ̀lé wọn bọ́ba ti jókòó lẹ̀ táwọn àfa ń wọlé bọ́ba ti rí gbogbo wọn ọba rí ẹni yìí pé eléyìí ò múra bí àfa. Tọ́sìmí. wọ́n tún mú àpò ṣaka lọ́wọ́ yìí ta lélẹ́yìí. Tilka ayatul kitabil mubin. lẹ́ẹ̀kan náà bọ́ba ti tajú kán tọ́ba wo lẹ́ẹ̀kan náà ọba ní mọ̀ ní àǹtà ta ni wọ́n tí wọ́n náà wọlé tọ̀lé wọn yìí. Tilka ayatul kitabil mubin. lẹ́ẹ̀kan náà ló bá fún ọba lésì pẹ̀lú orin. Tilka. walamma ra'aytul qawma shadhuriha lahum ila bariki tomi ataitu bijarrati. ولما رأيت القوم شذورها لهم إلى بارك الطم أتيت بجارتي. ó ní bẹ́ẹ̀ ni à ń bi ní kábíyèsí ńgbà mo rí àwọn ìjọ ńláńlá àwọn àfa ńláńlá àwọn ẹni ire àwọn ẹni ọlọ́run tí mo rí tí wọ́n wọlé wá bá yín. شذورها لهم. èmi náà ní kémi náà dára papọ̀ mọ́ wọn kémi náà wá sàlùbáríkà lọ́dọ̀ yín ló jẹ́ kí n má kó dìdìrín wá torí mo mọ̀ pé ẹ̀ máa tọrẹ ni. إلى بارك الطم أتيت بجارتي. إلى بارك الطم أتيت بجارتي. ọba wa di péré rẹ̀ pé ó fóun lésì lẹ́ẹ̀kan náà mubashara. Tọ́sìmí. ó fóun lésì lẹ́ẹ̀kan náà mubasharatan. إلى بارك الطم أتيت بجارتي. ila barika الطم أتيت بجارتي. orí ọba fẹ́ dàrú ọba gbádùn rẹ̀ ọba gbádùn náà sùn yẹn púpọ̀. ولما رأيت القوم ẹsẹ̀ kan ṣoṣo ọba gbádùn ẹ̀. شذورها لهم. ọba bá ní apó dìdìrín sákàtà olóògbé wádà olóhùn náà ni ọba ní ẹ máa kó góòlù ẹ máa kówó síbẹ̀. ولما رأيت القوم شذورها لهم. ẹ máa di owó sí ẹ máa di góòlù sí. شذورها wọ́n wá لهم. di góòlù sí wọ́n di owó sí gbogbo ẹ̀ wá kún bámú. إلى بارك الطم أتيت بجارتي. àwọn èèyàn wá lọ bá ọba pé ẹyẹ rẹ ni ẹyin ò tiẹ̀ mẹ́ni tó yẹ kẹ́ ẹ tiẹ̀ máa fún lówó. ولما رأيت القوم. ẹ tiẹ̀ mẹ́ni tó yẹ kẹ́ ẹ máa ṣe lóore. ولما رأيت القوم. ẹni tó dàbí wèrè yìí náà lẹ tún ṣe lóore lẹ ń fún lówó. ولما رأيت القوم. báwọn èèyàn ti máa dìtẹ̀ tiẹ̀ náà pé kí ni ó fowó ṣe. ẹ bá fún un yóò tún fi jẹ gbárùn ni yóò lálàṣe rẹ̀ ni àwọn èèyàn kan máa ń sọ bẹ́ẹ̀ jẹ́ kí wọ́n bọ̀ jẹ́ ọlọ́run ó bá tiwọn náà jẹ́. ولما رأيت القوم شدوا رحالهم.
ọlọ́run bá tiwọn jẹ́ ẹni tí bá máa bá tèèyàn jẹ́ fúnra ọlọ́run ó gbó tiẹ̀ júgujùgu. ṣàdúrì àlàhùn. ẹ yorùbá nàbì mọ́ ni. ìlà bàríkà tọ́ mi àtẹ̀tùbìjà rọ̀tì. lẹ́ẹ̀kan náà kò sì ju ìṣẹ́jú méjì lọ ọkùnrin yìí jáde pàràpàràpàrà. bó ti jáde tó rìn díẹ̀ làwọn èèyàn tí wọ́n ń lọ bàjẹ́ fún tẹ̀lé pé á tiẹ̀ wo ohun tí ó fi ṣe. ra'aytu liqawman ṣàdúrì àlàhùn. àdúgbò ẹrù yìí àwọn tí ì ṣe. wọ́n bá gbé góòlù sọ́rùn ẹlẹ́dẹ̀ kò síbi tí ó gbé lọ ibi ìgbẹ́ náà ni. ìlà bàríkì tọ́ mi. bó ti jáde ní máa lòun náà bá ha ní ha fáwọn èèyàn. ìlà bàríkì tọ́ mi. anígbà ó bá rí tọ̀ anígbà tó bá rí tì anígbà. ìlà. irú èyí táwọn àwọn olóríire ọmọ Ìlọrin àwọn èèyàn wa ńlẹ̀ yìí tí wọ́n ń ṣe. ìlà bàríkì tọ́ mi. àwọn ọmọ bàbá wa mẹ̀yì mọ́tàbà nílẹ̀ yìí tí wọ́n ń bẹ káàkiri gbogbo ayé. ìlà bàríkì tọ́ mi àtẹ̀yìntìbìjà rọ̀tì. a fi àsìkò yìí a fi inú Ramadana yìí a fi bẹ̀ ọ́ a fi gbogbo àwọn tí ń ké Kùránì a fi bẹ̀ ọ́ gbogbo àwọn tí wọ́n jẹ́ ògo Ìlọrin tí wọ́n ń bẹ l'Àbújá tí wọ́n ń bẹ l'Ékòó tí wọ́n ń bẹ ńlẹ̀ yìí náà tí wọ́n jẹ́ àwọn ògo wa ńlẹ̀ yìí Ọlọ́run má pa wọ́n mọ́ wa lójú. ìlà bàríkì tọ́ mi. àtàwọn tí ń bẹ lókè òkun náà Ọlọ́run má pa wọ́n mọ́ wa lójú. àtẹ̀yìntìbìjà. wọ́n pọ̀ tí wọ́n lálùbáríkà tí wọ́n ń jẹ́ ọmọ àfa àlímì ńlẹ̀. wàlámà qawman. nínú wọn ni Alhaji wa Solihu Mustapha wa. ṣàdúrì àlàhùn. a ti ń bẹ Ọlọ́run à ń bẹ Ọlọ́run à ń bẹ Ọlọ́run à ń bẹ Ọlọ́run pẹ̀lú àsìkò yìí Alhaji wa Mustapha Solihu Mustapha èèyàn rẹ̀ tó ní kí wọ́n máa fi 10 million kí máa fi tó mọ́sálásí wa sílẹ̀ yìí lóṣooṣù. lamma ra'aytu liqawman. tó mọ́sálásí wa sílẹ̀ ṣàdúrì àlàhùn. 10 million. èyí tá a wá rí nù èyí tá a wá rí wá pọ̀ tí Solihu Mustapha tí wọ́n ń ṣe. ṣàdúrì àlàhùn. bẹ́ẹ̀ bá sunkún wọnú ilé Solihu Mustapha yóò sì rẹ́ni jáde. ìlà bàríkì tọ́ mi àtẹ̀yìntìbìjà rọ̀tì. à ń bẹ Ọlọ́run kankan fún wọn nísìnyí. ìlà bàríkì National tọ́ Chairman mi. APC National Chairman APC. ìlà bàríkì tọ́ à ń mi. bẹ lọ́hùn rẹ̀ fún Solihu Mustapha wọ́n láàánú oṣù yọ ọlọ́mọ àfilé wọn lọ́wọ́. ìlà bàríkì tọ́ mi àtẹ̀yìntìbìjà rọ̀tì. ìlà bàríkì tọ́ mi àtẹ̀yìntìbìjà rọ̀tì. bí wọ́n bá láwọn ògo tiẹ̀ máa ṣépèlé wọn. lamma bí wọ́n bá láwọn ògo tiẹ̀ paná wọn. ra'aytu ẹnu kí náà kankan máa tàn tó pọ̀. liqawman. bí wọ́n bá láwọn ògo tiẹ̀ máa paná wọn ẹnu kí náà kankan máa tàn máa ń eyín ni. ra'aytu liqawman. nínú wọn ni Alhaji wa Engineer Kalekawu ṣàdúrì àlàhùn. nínú àwọn olóríire ni. ṣàdúrì àlàhùn. nínú wọn ni Alhaji wa Tájú Adéta. ṣàdúrì Adéta gbogbo ẹ̀ ń ta ni àlàhùn. Adéta gbogbo ẹ̀ wá ń ta gbogbo ẹ̀ wá ń ta sọ́sọ́ ń ta sánsán. ìlà bàríkì tọ́ mi. Adéta yín ń ta sánsán. ìlà bàríkì tọ́ mi. Adéta yín ń ta sánsán gbogbo ẹ̀ ó ta sánsán lọ́dọ̀ wa lánàá. ìlà bàríkì tọ́ mi àtẹ̀yìntìbìjà rọ̀tì. gbogbo wọn bẹ́ẹ̀ olóríire ni gbogbo wọn àwọn ògo wa ní lókè òkun àti l'Àbújá àti l'Ékòó Ọlọ́run má fi ẹkún má fi gbẹ̀yìn ọ̀rọ̀ wọn. ìlà bàríkì tọ́ mi àtẹ̀yìntìbìjà rọ̀tì. máa dìbò ìlà bàríkì tọ́ mi àtẹ̀yìntìbìjà rọ̀tì. wọ́n lábi táwọn ẹ̀dì lónìí tó di méjì yìí. àníṣe National Chairman APC Ọlọ́run bá wa bọ́ Solihu Mustapha. ولما رأيت القوم ọ wá rí i pé àwọn tá a wí báwọn náà ti máa tọrẹ nu. شدوا رحالهم wọ́n ti máa tọrẹ nu ni. إلى بارك الطامي ìwọ máa sáhún إلى بارك الطامي máa fẹ́ kánná mu إلى بارك الطامي máa fẹ́ rí ọwọ́ máa fi mówó. إلى بارك الطامي owó tó ń fẹ́ rí kánná mu ń gbọ́ bá yá owó òun náà ni wọ́n padà fi ra aṣọ funfun gbẹ̀yìn fún ọ. إلى
بارك طامي أتيت بجارتي إلى بارك طامي أتيت بجارتي. ẹ̀rí a máa pa mí púpọ̀ àwọn tí wọ́n láhùn òun nì àwọn tó ń sahun sí náà ni wọ́n wẹ̀ ọ́ àwọn náà wọ́n faṣọ sí ọlá àwọn náà wọ́n pè ọ lọ́nà àgbàlá رأيت القوم àwọn tó sílẹ̀kùn fún wọn ńgbà tó wà láyé àwọn náà wọ́n kọ́ sílẹ̀kùn rẹ̀ ńgbà tó bá kú. رأيت القوم شدوا رحالهم wọ́n àtúkútúkú rẹ̀ lọ́dọ̀ ọ̀run. شدوا رحالهم gbogbo àwọn tá a pè lógo wa lọrin yìí inú wọn ni bọ̀dá mi bọ̀dá kalẹ̀ sí irú náà wà. شدوا رحالهم wọ́n pọ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀. إلى بارك طامي àwọn ògo gidi tí ń sáná nù. إلى بارك طامي tọ́lọ̀ ń fi gbogbo wọn tọ́lọ̀ ń fi ṣẹ̀sọ́ fún bàbá wa mi mọ́rítàbà ọba àlú Ìlọrin. إلى بارك طامي أتيت بجارتي. ọkùnrin tí wọ́n kó góòlù fún yìí tá kówó fún yìí ló bá pín gbogbo ẹ̀ tán. إلى بارك طامي. àwọn èèyàn bá sáré lọ bá ọba wọn lọ sòfófófó ba pé àsọ fún yín إلى ọmọ tí ó fowó òun ṣe بارك طامي. ẹ lọ pàdúrú owó òun fún ló ti bàná rẹ̀ hùn. أتيت بجارتي. ọba ní ẹ lọ pé ni wọn. إلى بارك طامي. wọ́n bá pè é dé bá ti pè é déwájú ọba. إلى بارك طامي. ọ̀yá yìí. أتيت بجارتي إلى بارك طامي أتيت بجارتي. ọba ní owó tá a fún ọ mo ló fi sí. إلى بارك طامي. lẹ́ẹ̀kan náà kò tójú pẹ́ làákàyè rẹ̀ mú bérebére púpọ̀. إلى بارك طامي. ó ní yajudu alayna khayrun bimalihi wa nanu bimalil khayriyuna najudu. يجود علينا خيرنا بماله ونحن بماله خيرون نجود. ẹ wo làákàyè. يجود علينا ẹ wo jawabu lè káfíà lè mọ́kìnìà. خيرون بماله. ó ní kábíyèsí ká ẹ pé lóòótọ́ ni ẹ fún wa ní nǹkan. يجود علينا خيرون بماله. alakayiruna ó lẹ́yìn ẹ̀sà yẹjúdù àlẹ́yìn náà ẹ ta wá lọ́rẹ owó. ẹ ta wá lọ́rẹ owó yín tẹ fún wa góòlù yín tẹ fún wa ẹ̀yin ẹ̀sà lẹ fún wa. ونحن بماله خيرون نجود. bẹ́ẹ̀ sì ti fún wa tán àwọn tí wọ́n tún jẹ́ ẹ̀sà ọlọ́run náà àwa náà tún lọ pín fún wọn ni. ونحن بماله àgbésọ́rọ̀. خيرون نجود. ونحن kò torí bó بماله. ti wà kólọ̀ fira bidibidi fún eré ara rẹ̀. ونحن bí بماله. ìwà àfáà tí wọ́n kó nǹkan àwẹ̀ fún tó fáwọn èèyàn jẹ. ونحن بماله. ráìsì wa ń expire mílíkì ń expire gbogbo ẹ̀ ń bàjẹ́ mọ́nú ilé báyìí rẹ̀ ó ti bàjẹ́ nu sàárè nu. ونحن بماله خيرون نجود. mo rí nípa àfáà tí wọ́n kó gbogbo nǹkan fún tí ó sì ọ̀hún àti àwọn ìyàwó nu wọ́n jọ máa jẹ ẹ máa jẹ. يجود علينا ẹ máa jẹ ẹ máa jẹ. خيرون ẹ jẹ́ sẹ́kẹ̀ ẹ jẹ́ síkùn. بماله. ẹ ń jẹun ọmọ nínú oyún nù. خيرون بماله. ó ní tẹ́ fún wa àwa náà ti fi ṣe sàárà fáwọn èèyàn. ونحن بماله. gbogbo ẹni tó bá lè wulẹ̀ pé o lè dí lọ́wọ́ pé kò ní róore gbà lọ́dọ̀ ẹni tí wọ́n mọ̀ o lè róore dí lọ́dọ̀ Ọlọ́run tí ó fún yàn lóore. ونحن بماله ẹlòmí àwọn sakọ pé خيرون ẹbẹ bá rí mi ẹ lè rí ẹ lè rọgà. خيرون نجود. nǹkan ní lọ́dọ̀ ọ̀gá rẹ̀ يجود علينا. ẹ bá bá rí ọ àlè rọgà lóòótọ́. يجود علينا. bọ́ ọ bá dí àwọn èèyàn lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ kí wọ́n má lè róore ṣe fún wọn o lè rí yàn dí o lè rọ́lọ́hùn dí kó má sòrè fẹ́ni tó fẹ́ ṣerú tó fẹ́ sòrè. يجود علينا خيرون بماله ونحن بماله خيرون نجود. abáàdúhù eré ọba yìí fẹ́ dàrú pé èèyàn ló mọ èsì fún yẹn. يجود علينا. ó ní tó kún bẹ́ẹ̀ ni wípé ó yá
ṣe rí àpò saka tí a fi fún un ní nǹkan lẹ́ẹ̀kan o ẹ lọ kó mẹ́wàá arú rẹ̀ wá. يجود علينا bàbá kó nǹkan yóò ṣe dáadáa. يجود علينا bàbá kó mẹ́wàá rẹ̀ fún. خيرون بماله èyí wọn náà sì dédé máa ń já àbílẹ̀ àṣànàtì falahu ashru amthaliha. يجود علينا bàbá tọrẹ kan fọlọ́hún nítorí tọlọ́hún torí tànàbí ọlọ́hún ó bùn ọ mẹ́wàá padà. خيرون بماله ونحن بماله خيرون نجود. àkọlé ibẹ̀ ń ni pé ẹni ọba ní kápá láti ràn án lọ́wọ́ يجود tí wọn lò lè ríran علينا lọ́wọ́ ọlọ́hún. خيرون بماله. èyí ń lànàbì yìí rí lànàbì ní kí ẹ̀gbọ́n bàbá wọn sọ pé la ilaha illallah. يجود علينا èyí ń ló ń ṣe ọlọ́hún wí. لا إله إلا àwọn الله. mùnáfìkí méjì tá a wí ta ní Abu Jali àti ta ni mo pè é. تنسيمي àti Abdullahi ibn Umayya àwọn méjèèjì wá takò. تلك آيات الكتاب àwọn المبين. méjèèjì ń sọ fún Abu Talibi pé atarghabu an millati Abdil Muttalibi. تلك آيات الكتاب ṣé المبين. ẹ̀sìn tí wọ́n filẹ̀ fún wa tó jẹ́ sìn Abdul Muttalibi sọ filẹ̀ ó tẹ̀lé sí ànábì òun ni. تلك آيات الكتاب المبين. فلم يزل رسول الله صلى الله عليه وسلم يعرضها عليه ويعاودانه بتلك المقالة. ànábì ò yẹ kókó ànábì sá ń dààmú pé kí bàbá yìí ó tiẹ̀ wí la ilaha illallah. تلك آيات الكتاب àwọn المبين. ẹlẹ́rìí ibú méjì yìí sì dúró tí wọ́n dúró tì í lọ́rùn ni pé kò ní rí i wíṣẹ́. تلك آيات الكتاب المبين. حتى قال أبو طالب آخر ما كلمهم به أنا على ملة عبد المطلب. تنسيم wọ́n provoke rẹ̀ débi pé olóhùn ò lè wí ntá nàbì ní kò wọ́n wí. تلك آيات الكتاب وأبى أن يقول المبين. لا إله إلا الله. ó kọ̀ olóhùn ò wí. تلك آيات الكتاب lẹ́ẹ̀kan náà المبين. lọ́lọ́run wá sọ àyà yìí kalẹ̀ nínú súrà yìí táwọn èèyàn fi wá sọ pé títorí àyà yìí lọ́lọ́run fi sọ Suratul Qasas yìí kalẹ̀. Àyà wo ni? تنسيم ipe innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha. إنك لا تهدي من أحببت lẹ́ẹ̀kan náà lọ́lọ́run fèsì fún ànábì pé ولكن الله يهدي من يشاء. a ò lè fẹ́ ni tó o bá fẹ́ mọ̀nà fúnra rẹ̀. لا تهدي من أحببت ẹni o bá wà wọ ọlọ́run làwọ ọlọ́run ó fi mọ̀nà. ولكن الله يهدي من ọlọ́run ní bá يشاء. ànábì wíwọ́n o gẹ́gẹ́ bí pọ́wọ́ ànábì kí Abu Talibi kò ní la ilaha illa ọlọ́run ní innaka la tahdi man من أحببت o lè fẹ́ ni tó o bá fẹ́ kò ní ọmọ náà ń túláàsì. ولكن الله يهدي من يشاء. èyí ló dí ọ̀rọ̀ fún gbogbo àwọn tí wọ́n mú ẹ̀sìn lé kókó. تلك آيات الكتاب المبين. dandan ẹ̀ ń sàn pépè sójú ọ̀nà tí yín ni kókèlè yín lè pọ́n ẹ fi àwọn tó ti mọ ọlọ́run lẹ̀. إنك لا تهدي من أحببت ẹ lè gbìjọ ọlọ́run ẹ fà àwọn tó ti mọ ọlọ́run lẹ̀. ولكن الله يهدي من يشاء. eléyìí bó bá ṣe eléyìí yọ wọ̀ ná bó bá ṣe tọ̀hún yọ wọ̀ ná iná bàbá yín kọ́ iná ìyá yín kọ́. ولكن الله يهدي من يشاء. kí ni fìtínà ìmú ẹ̀sìn lé kókókó ó ń sẹ́lá Muhammadu gani inni bu'istu mu'allima muyassara. إنك لا تهدي wọ́n gbé mi dìde láàfáà rọrùn ni. من أحببت kèé ṣe kó lé kókó.
من أحببت ọlọ́run náà tún wí yìí. ولكن الله يهدي a lè mẹ́sìn lódò ni a lè fi tipa fún olómi. من يشاء ẹ fi kọ́ wálé inna sa'yakum la shatta. eléyìí ọ̀dà tọ̀wọ́n ọ̀dà eléyìí ọ̀dà tọ̀wọ́n ọ̀dà ẹ fi èyí tí ọ̀dà ẹ fi ilé ẹ̀jẹ̀ gbogbo wa kúkú pàdé wájú ọlọ́run. إنك لا تهدي من أحببت. kí ló dé tí ìpè tiẹ̀ le kokoko tó wà o. ẹjọ́ ìjẹ́ náà fẹ́ wájú ọlọ́run ní kóòtù ọlọ́run. kí ló dé tí gbogbo ẹ le kokoko ẹ má jẹ́ ó le kokoko ọmọ ìyá kan náà jọ ní gbogbo wa. ولكن الله يهدي من يشاء. Ànábì bá mú ẹ̀sìn le kokoko ni yóò wá rí báyìí mọ́. ولكن kò lè rí báyìí الله mọ́ àwọn èèyàn wọ́n ti gbẹ́sẹ̀. يهدي من àwọn èèyàn ti gbọ́rùn gbogbo يشاء. ẹ̀ ni wọ́n gbé. إنك لا تهدي من أحببت. ẹ̀yin yìí tẹ́ lé kokoko ilé ọlọ́run rán sí wa ni wàhálà dénú. àbáṣe lè yà àmọ́ṣe. jọjúmọ́ ọmọ bẹ́ẹ̀ àwọn èèyàn lérí. Ah, ah. bá a ṣe léyìí àríṣe bá a kírun àríkí. bẹ́sẹ̀ Islam ti dùn tó yìí. bí ìsìlámù ti dùn tó dáa fún àwọn ayé ìtọ́wọ́sọ funfun yìí. ẹlòmíràn wà lóhùn ṣe súdù. yóò lóhùn kí á sọ rẹ̀. àwọn ń gásọ ọwọ́ ń basọ jẹ́. àbí òótọ́ ni ojú á mọ̀. ẹ tó ń basọ jẹ́. níbi tí náà ẹ má basọ jẹ́ mọ́. ẹ má bàa sọ jẹ́ mọ́. ẹ múra dáadáa ẹ múra dáadáa ẹ múra dáadáa. ولا Anabi sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. Allah la yansuru ila suwarikum walakini. ولا ينظر إلى قلوبكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. إن الله لا ينظر إلى صوركم وأموالكم owó yín àti bẹ́ẹ̀ ti rẹwà tó kọ́ la fẹ́ wò ntí mbẹ lọ́kàn yín la fẹ́ wò. ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. torí ìdí eléyìí ẹfẹ̀ sílẹ̀ má mẹ́sìn kókó mọ́ ẹ̀sìn wa ò lé. تلك آيات الكتاب ẹ má المبين. jẹ́ kẹ́sìn ó lé kókó mọ́ ẹni tẹ́ ẹ bá fẹ́ pèsè kinní kan tí ò bá ti gbọ́ ẹ fi làákà ìpè sí ẹ má fẹ́ ẹranko pè sí ẹ má fi تلك ṣe ẹranko ẹ má fi pè é sí ìpè. آيات الكتاب المبين. lọ́lọ́run wíwùn òun lọ́lọ́run wíwùn. pé àwọn bíbí ànábì ti tó pẹ̀lú bó ti tó ò lè fi títóbi rẹ àtìfẹ́ rẹ pèèyàn sínú ẹ̀sìn aṣíwájú ẹni ó bá wà wọ ọlọ́run láàfin síbẹ̀. ولكن الله يهدي من يشاء. ولكن الله يهدي Ká tó wá sọ pé gbogbo àwọn bàbá wa fẹ́ ti mọ̀nà. من kéèyàn ní يشاء. Sheikh Adam kéèyàn ló ní bídíà ni wọ́n. إنك لا تهدي من أحببت. kéèyàn ní bàbá wa Sheikh Kamaludin kéèyàn ló ní bídíà ni wọ́n. إنك لا تهدي من أحببت. tọ́ Allahumma ahdihi. ولكن الله يهدي من يشاء. ولكن الله يهدي àwọn kan wá ní من àwọn àfà يشاء. wọ́n ní nítorí àyà yẹn lọ́lọ́run fi sọ súrà tá a fẹ́ ké yìí lọ́lọ́run fi sọ kalẹ̀. تصيمين تلك آيات الكتاب المبين. àwọn kan ní bẹ́ẹ̀ sì kọ́ àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ ẹ̀kọ́. qala ba'du summiyat bidhalika lishtimaliha ala kalimatin. طاسم ẹ gbọ́ kéwù ni. تلك آيات الكتاب àwọn المبين. apá kan àfa àwọn apá kan wọ́n ní ìdí tí wọ́n fi sọ súratul Qasasi yìí ní súratul Qasasi nítorí kẹ́límà Qasasi òun náà ni wọ́n fi sọ ní súratu al-Qasas. طاسم في قوله تعالى في القرآن الكريم وقص عليه القصص. تلك آيات الكتاب المبين. torí pé ọbẹ̀ Ọlọ́run ti pa ọ̀pọ̀lọpọ̀ tán. ibẹ̀ ni ọlọ́run ti pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn. kódà ayé وقص موسى على شعيب أو رجل صالح وهي سورة الوحيدة. طاسم àwọn apá kan tá a wí yìí wọ́n nínú súrà tá a wí yìí òun náà ni anabi Musa عليه الصلاة والسلام. ibẹ̀ ló ti pa ìtàn fún Shuaibu. تلك آيات الكتاب المبين.
تلك آيات الكتاب المبين التي انفردت بذكر سيدنا موسى وسبب هجرته من مصر إلى مدين. تلك آيات الكتاب المبين. wọ́n nínú súrà táwọn yìí náà ni wọ́n ti rán wa létí bó la Nábì Mùsá bó ló ti kú o bó ló ti ṣèrìn àjò láti Masari tó fi wá lọ sí Madiana. طاسيم تلك آيات gbogbo bá Nábì Mùsá fi ṣe ìrìn àjò rẹ̀ gbogbo ẹ̀ lákà nínú súrà yìí. gbogbo ìrìn àjò ànábì Mùsá. تلك آيات àti الكتاب tó mú Ànábì Mùsá ṣèrìn àjò gbogbo ẹ̀ lásọ. تلك آيات àti bí wọ́n ti bí الكتاب Ànábì Mùsá àti tẹ́tí bí ànábì Mùsá. gbogbo ẹ̀ lásọ ó dùn súrà náà dùn púpọ̀. طاسيم وبالتفصيل عن قصة قارون الذي كان من قوم موسى وكيف أن الله أهلكه بما تخير. تلك آيات الكتاب المبين. nínú súrà yìí òun náà ni wọ́n ti sọ ìtàn Kárúnà tá a wí ìjọ Ànábì Mùsá ni. تلك آيات الكتاب المبين. ìwà tó sì tún wá wù ńgbà tọ́lọ́run kẹ́ Kárúnà tán tọ́lọ́run fi wá hàlákà rẹ̀ Ọlọ́run dojú rẹ̀ dé àtòun àti dúkìá rẹ̀ nínú súrà yìí náà láti pàtàkì wọn afẹ́ débẹ̀. تلك آيات الكتاب المبين. تلك آيات الكتاب المبين. àwọn àsìbáàbù nùzúlì súrà yìí pọ̀ àmọ́ ẹja dáa dó ń bi ibi tá a déhùn ká lè tètè wọnú Al-Qur'an. سين ọ̀yá yìí. تلك آيات الكتاب المبين. ẹja wa bẹ̀rẹ̀ sí ni máa tú kéwú. طاسيم àwọn sábàbù nùzúlù rẹ̀ láti sọ lánàá àti lónìí. تلك آيات الكتاب المبين. كلمة طاسيم قال الإمام أحمد بن حنبل سين رحمه الله تعالى طاسيم ثنا يحيى بن آدم ثنا وقي عن أبيه بن إسحاق عن معدي يقرب قال أتينا عبد الله فسألناه أن يقرأ علينا طاسيم. طاسيم ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí àfáwà Imam Ahmad bin Hanbal. تلك آيات الكتاب المبين. الماضي والمستقبل والحاضر. تلك آيات الكتاب المبين. Imam Ahmad bin Hanbal àwọn ni wọ́n sọ̀rọ̀ yìí pé wọ́n gba ìgbà wá látọ̀dọ̀ àwọn tí wọ́n gba ìgbà wọn ni mo kà sáájú. طاسيم ó ṣeun. تلك آيات الكتاب المبين. wọ́n ní àwọn tá a wí yìí wọ́n lọ ọ̀dọ̀ Abdullahi wọ́n wá béèrè lọ́wọ́ Abdullahi pé an yakra alayna Tasimim wọ́n sọ fún Abdullahi wípé Tasimim yẹn kí ni ìtumọ̀ rẹ̀ gan. ìtumọ̀ tí ń jẹ́ Tasimim. تلك آيات الكتاب المبين. فقال عبد الله ما هي معي. طاسيم. Abdullahi wá ń fún àwọn tí wọ́n wá bá a lésì wípé Tasimim òun tẹ́ wá béèrè lọ́wọ́ rẹ̀ yìí náà èmi náà mọ̀. تلك
الكتاب المبين ولكن عليكم بمن أخذها من رسول الله صلى الله عليه وسلم. طاسين tí mo rò pé ẹ lè ṣe ni wípé ẹ lọ bá àwọn tí wọ́n gbà lọ́dọ̀ ànábì gan. سين تلك آيات الكتاب المبين. nínú àwọn tí wọ́n gbà lọ́dọ̀ ànábì gan Abdullahi sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n pè ní kan pè sábẹ́ kan ní Habab bun Aratta. طاسين ó ní báwọn ti gbọ́ pé ọ̀dọ̀ Habab bun Aratta làwọn ti gbọ́ ìtumọ̀ tọ́ sin mim. تلك آيات الكتاب المبين. قال فأتينا حباب بن أرتا فقرأها علينا. ó lé gbogbo àwọn wá sì kójọ làwọn bá lọ́dọ̀ Hababu ọmọ Arata yìí lóòótọ́ ńgbà àwọn dọ́dọ̀ rẹ̀ àwọn ní kó ka tọ́ sin mímu pé kí ni ìtumọ̀ rẹ̀ kí lọ́lọ́run gbà lérò nípa tọ́ sin mímu àwọn hurufu al-muqatta'a. طاسين قال هي مما استأثر الله بعلمه تلك فردوا علمها إلى الله سبحانه وتعالى. تلك آيات الكتاب المبين. lòun náà bá wá sọ fún wọn wípé tọ́sí mi mùtẹ́ wíwùn ni ọlọ́run máa fi ṣe àjùlọ fún gbogbo àwọn táláwọn ní mímọ̀ láyé ni. طاسين تلك ọlọ́run á máa fi kẹ́límọ̀ yẹn àwọn hurufu al-muqatta'a yẹn ọlọ́run á máa fi ṣàjùlọ á máa fi ṣàjùlọ fún gbogbo àwọn tí wọ́n ń pera wọn lóní mímọ̀ láyé. طاسين faraddu ilmaha ila Allah. تلك ẹja gbé túmọ̀ آيات rẹ̀ ẹja gbé kalẹ̀ ọ̀dọ̀ ọlọ́run nìkan ló máa ń tó gbà lérò pẹ̀lú tọ́sí mi. تلك آيات الكتاب المبين. Qurtubi wá sọ fún wa wípé Abubakar Sayyidina Abubakar wa Umar wa Uthman wa Ali wa Ibn Mas'ud àwọn gbogbo àwọn tá a wíwùn ó ní gbogbo wọn ó ní tí wọ́n máa tútọ́ sí mímì àti gbogbo àwọn àhàrúfù tí wọ́n rí bẹ́ẹ̀ bí alifu láàmì bí haawu mímu gbogbo àwọn aráàfin tí wọ́n rí bẹ́ẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn tí wọ́n máa tú ó ní kò sí ti ó ní àwọn Abubakar àti Umar àti Usman ó ní tí wọ́n máa fi àfitì rẹ̀ sí ni pé Allahu a'lam bi muradihi. طاسين تلك آيات الكتاب المبين. تلك آيات الكتاب المبين. pẹ̀lú ògo Ọlọ́run tó bá di lọ́la nínú àwọn apá kan àwọn àfà ntí wọ́n tú tọ́ àti ntí wọ́n tú sìn àti ntí wọ́n tú mímu tí wọ́n tú sí pẹ̀lú ògo Ọlọ́run àgbọ̀ lọ́la. طاسين pẹ̀lú ìṣèhádù pẹ̀lú gbìyànjú tí wọ́n ní pẹ̀lú gbìyànjú bábára wọn ti máa àti tẹ̀fkírù wọn àtẹ̀rọ̀ǹgbà wọn. pẹ̀lú gbogbo ẹ̀ bá ti tú tó jásí pé kó dèèyàn lè máa fi bẹ Ọlọ́run tọ́lọ́run ó sì máa dáhùn. طاسين kọ́lọ́run wọlé àná Muhammad